àṣeyọrí àti ìlọsíwájú lọ́tùn lósì. Sunday Igboho kéde pé àwọn tó ti finú fẹ́dọ̀ forúkọ sílẹ̀ láti darapọ̀ mọ́ ìrù ẹkùn ti lé ní 100,000 lẹ́yìn ọ̀pọ̀ àṣeyọrí. Ẹ bá mi béèrè lọ́wọ́ Olúwo pé kí ni Very Dark Man fi tún ayé wọn ṣe tí wọ́n fi joyè àtayéṣe. Possible ló ṣe béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọọ̀ni Ilé-Ifẹ̀ kéde ikú ẹ̀gbọ́n rẹ̀ ọmọọba Adétúnjì Ògúnwùsì. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí onínúure tó nífẹ̀ẹ́ gbogbo ènìyàn. Ó wá gbàdúrà pé kọ́lọ́run tu gbogbo ẹbí rẹ̀ nínú. Ọdún eégún tó bẹ̀rẹ̀ pẹ̀lú àjọyọ̀ l'Ógbómọ̀ṣọ́ padà yọrí sí gbàsgbòs mú ẹ̀mí èèyàn lọ. Ní Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ bá fagilé ọdún eégún pé èyí tí wọ́n ṣe lọ́dún yìí náà tó. APC ló ń pa àwọn èèyàn lọ́ṣùn. Irọ́ ni ẹgbẹ́ Accord lẹ́gbẹ́ apànìyàn. Wọ̀nyí ní ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn olùdíje sípò gómìnà lọ́ṣùn lẹ́gbẹ́ òṣèlú Accord àti APC tó ń ṣèkọlù sí ara wọn bí ìdìbò ṣe ń súnmọ́. Lóòótọ́ ni mo lọ sí budget office ṣùgbọ́n mi ò mọ bí ọ̀rọ̀ àjọ náà ṣe wọ inú ètò ìṣúná ọdún 2026. Adéyẹmí Matthew Adéníyì ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀ lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Ajínigbé yọ̀ǹda òkú dẹ́rẹ́bà àti ọ̀kan lára àwọn ọmọ ìyá mẹ́ta tí wọ́n jí gbé. Wọ́n béèrè 30 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ àwọn méjì tó ṣẹ́kù. Àjọ RULAC ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà láti wá dáhùn sí àwọn ìbéèrè kan tó ń fa àríyànjiyàn lórí ikú obìnrin tó kú sílé mínísítà Umahi. Ààrẹ Tinubu ti ké sí gbogbo àwọn orílẹ̀-èdè lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà lákòókò ìpàdé àjọ ECOWAS láti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ South Africa. Wọ́n tún fòǹtẹ̀ lu rírí ọ̀pá epo láti Nàìjíríà lọ Morocco dé Yúróòpù. Lamine Yamal kọ ìtàn tuntun lẹ́yìn tí Spain fi ojú Argentina gbolẹ̀ nínú àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́jọ́ Àìkú. Àwọn ọmọ ogun àti àwọn ọdẹ ìbílẹ̀ dóòlà èèyàn kan kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ààlà ìpínlẹ̀ Benue àti Nasarawa. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àṣeyọrí àti ìlọsíwájú lọ́tùn lósì. Sunday Igboho kéde pé àwọn tó ti finú fẹ́dọ̀ forúkọ sílẹ̀ láti darapọ̀ mọ́ ìrù ẹkùn ti lé ní 100,000 lẹ́yìn ọ̀pọ̀ àṣeyọrí. Ajìjàgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá Olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho sọ̀rọ̀ ní ọjọ́ Ajé pé iye àwọn tó yọ̀ǹda ara wọn tí wọ́n ti forúkọ sílẹ̀ fún ìrù ẹkùn Security Network ti kọjá 100,000 80,000 káàkiri àwọn ìpínlẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Nàìjíríà. Igboho tó jẹ́ olùdásílẹ̀ ẹgbẹ́ ààbò náà sọ pé ìdàgbàsókè yìí fi hàn pé àwọn ènìyàn agbègbè náà ní ìfẹ́ orílẹ̀-èdè, ìgbọ́kànlé àti ìfaramọ́ sí àwọn ìgbésẹ̀ abẹ́lé tó ń dojúkọ ìwà ipá, jíjínigbé àti àwọn ìwà ọ̀daràn míì. Nínú àtẹ̀jáde kan láti ọ́fíìsì ìròyìn rẹ̀ tí wọ́n fi ránṣẹ́ sí Punch Online ní Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n sọ pé látìgbà tí àwọn ti dá ìrù ẹkùn Security Network sílẹ̀, àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti dínkù gan-an, pàápàá jùlọ ní àwọn agbègbè tí àwọn ọ̀daràn ti ń ṣiṣẹ́ ibi. Àtẹ̀jáde náà tún sọ pé àwọn ń ṣe àyẹ̀wò tó jinlẹ̀ lórí gbogbo àwọn tó fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ náà kí àwọn ẹni tí ìwà wọn kò dáa tàbí tí wọ́n ní àkọọ́lẹ̀ ìwà ọ̀daràn má bàa wọ inú ẹgbẹ́ náà. Ìgbòho sọ pé ó jẹ́ ohun ayọ̀ láti kéde ìfẹ́ àwọn ènìyàn wa sí ìrù ẹkùn Security Network. A ṣètò pé a máa ní 50,000 50,000 ọmọ ẹgbẹ́, ṣùgbọ́n báyìí ó lé ní èèyàn 100,000 ti forúkọ sílẹ̀ ní ilẹ̀ Yorùbá. Ó tún sọ pé a ti ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ ààbò náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ṣun. A sì ti parí gbogbo ìmúrasílẹ̀ láti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Kwara ní Ọjọ́bọ̀. Àwọn olórí pàtàkì pẹ̀lú gómìnà Abdulrahman Abdulrazak ń fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ní ìpínlẹ̀ náà. Ó fi kún pé bí a ṣe ń tẹ̀síwájú ní ọ̀nà tó bófin mu láti dojúkọ ọ̀daràn, pàápàá jùlọ ìjínigbé àti àwọn iṣẹ́ ìpànìyàn tó lè ba àlàáfíà àti ààbò àwọn ìlú kéékèèké jẹ́, a rọ gbogbo ọmọ Nàìjíríà láti máa tẹ̀síwájú pẹ̀lú ṣíṣe àtìlẹ́yìn fún ètò Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àwùjọ láti fòpin sí àìsí ààbò. Ìgbòho tún sọ pé àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé ti dínkù púpọ̀ ní gbogbo agbègbè gúúsù ìwọ̀ oòrùn. Ó sọ pé àdínkù náà jẹ́ nítorí ìkójọ ìmọ̀ ìpamọ́ láti ọ̀dọ̀ àwọn aráàlú àti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ka ààbò ìjọba àpapọ̀. Ó sọ pé ìfọwọ́sowọ́pọ̀
ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin àwọn ọlọ́pàá Nàìjíríà, Ministry of Defence, ọmọ ogun orílẹ̀-èdè, ọ́fíìsì olùdámọ̀ràn ààbò orílẹ̀-èdè àti Department of State Services DSS ti mú kí àwọn aráàlú tún ní ìgbọ́kànlé pé ìjọba lè dáàbò bò wọ́n. Ó ní olórí àwọn ọmọ ogun orílẹ̀-èdè General Christopher Musa, ọ̀gá àgbà ọlọ́pàá Túnjí Dìísù, olùdarí gbogbo àjọ DSS Adéọlá Olúwatósìn Àjàyí, olùdámọ̀ràn ààbò orílẹ̀-èdè Nuhu Ribadu àti àwọn kọmíṣánná ọlọ́pàá ní àwọn ìpínlẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Kwara àti Niger ti ṣe àtìlẹ́yìn púpọ̀ fún iṣẹ́ wa. Láìsí ìrànlọ́wọ́ wọn, àwọn àṣeyọrí tí a ti rí kò ní ṣeé ṣe. Sunday Igboho gbóríyìn fún àwọn gómìnà ní ìpínlẹ̀ gúúsù ìwọ̀ oòrùn fún àtìlẹ́yìn tí wọ́n ń fún ìrù ẹkùn Security Network. Ó sì rọ gbogbo ọmọ Nàìjíríà láìka ẹ̀yà tàbí ẹ̀sìn sí pé kí wọ́n ka ààbò sí ojúṣe tí gbogbo ènìyàn gbọ́dọ̀ kópa nínú rẹ̀. Ẹ bá mi béèrè lọ́wọ́ Olúwo pé kí ni Very Dark Man fi tún ayé wọn ṣe tí wọ́n fi joyè àtayéṣe. Possible ló ṣe béèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀. Gbajúmọ̀ wèrè olórin tàkasúfèé Habib Okikiola Badmus tí ọ̀pọ̀ mọ̀ sí Possible ọmọ Ọlálọ́mí sọ èrò rẹ̀ lórí oyè àtúnlùṣe tilẹ̀ Yorùbá tí ọba Olúwo tilẹ̀ Ìwó fi gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ orí ayélujára tí ó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Very Dark Man jẹ. Possible nínú fọ́nrán fídíò kan tí ó fi léde lórí ayélujára, ó ní kí Olúwo dá a padà kí ó má pe Very Dark Man ní àtayéṣe mọ́. Ó ní àwọn èèyàn mélòó ni ó táyé wọn ṣe kí ó tó fi joyè àtayéṣe. Ó ní VDM ò tún ayé òun ṣe o, òun ò sì rí ayé àwọn tí ó tún ṣe kí Olúwo tó lóun fi jẹ àtayéṣe. Ó ní Olúwo tí ò sáwo tí wọ́n ń pè lọ́ba Ìwó, àfi kí ó máa tàbùkù àwọn ọba ilẹ̀ Yorùbá, á máa tàbùkù wọn pé wọ́n ń ṣe òòṣà, àti pé kí ni Ọọ̀ni Ilé-Ifẹ̀ ṣe, ẹ̀ṣẹ̀ wo ni Ọọ̀ni ṣẹ̀ tí ó fi máa ń bú ọba àlàyé náà. Ó ní gbogbo ọba ni ò dá lójú rẹ̀, á máa tàbùkù wọn bà wọ́n jẹ́ pé wọ́n ń ṣe òòṣà. Àwọn tí wọ́n ti kú tí wọ́n sọ dòrìṣà àkúnlẹ̀bọ tí àwọn kan jí wọn tí wọ́n ń jẹ́ Olúwo, á máa tàbùkù wọn. Ó ní irú Olúwo náà ló wá ń fi Very Dark Man jẹ oyè àtúnlùṣe. Possible ní kí Olúwo dá a padà. Àtúnlù Ìwó ṣe ní oyè VDM náà kì í ṣe àtayéṣe torí kò tún ayé tòun ṣe. Ó ní àbí kí wọ́n bá òun bi Olúwo ayé èèyàn mélòó ni Very Dark Man tún ṣe tí ó fi tọ́ sí oyè náà, àbí ayé èèyàn mélòó gan ló ti tún ṣe lọ́wọ́ inú ìlú ká tó sọ ilẹ̀ Yorùbá. Possible lòun mọ̀ọ́mọ̀ jáde fún Olúwo ni torí bí òun náà ṣe máa ń jáde sí àwọn ọba tàbùkù wọn nìyẹn. Ẹ bá mi béèrè lọ́wọ́ Olúwo pé kí ni Very Dark Man fi tún ayé wọn ṣe tí wọ́n fi joyè àtayéṣe. Possible ló ṣe ìbéèrè ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ọọ̀ni Ilé-Ifẹ̀ kéde ikú ẹ̀gbọ́n rẹ̀ ọmọọba Adésúnjí Ògúnwùsì. Ó ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí onínúure tó nífẹ̀ẹ́ gbogbo ènìyàn. Ó wá gbàdúrà pé kọ́lọ́run tu gbogbo ẹbí rẹ̀ nínú. Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ti kéde ìròyìn ikú ẹ̀gbọ́n rẹ̀ ọmọọba Adésúnjí Ògúnwùsì tí ó ṣàpèjúwe gẹ́gẹ́ bí oníṣòwò aláṣeyọrí tí ìgbésí ayé rẹ̀ kún fún ìrẹ̀lẹ̀, ìdarí rere àti iṣẹ́ ìránṣẹ́ sin àwọn ènìyàn. Drive TV News gbọ́ pé ọba náà fi ìròyìn ìbànújẹ́ yìí hàn nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ní ọjọ́ Àìkú nípasẹ̀ olùdarí ẹ̀ka ìròyìn àti ọ̀rọ̀ àwùjọ ní ààfin Ọọ̀ni Sodiq Lawal. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ikú ọmọọba Adétúnjí ti fa ìṣòro àti ìbànújẹ́ ńlá sílẹ̀ fún ìdílé Ògúnwùsì, ilé ọba Ọ̀jájá àti gbogbo Ilé-Ifẹ̀ lápapọ̀. Ọmọọba Adétúnjí ni wọ́n bí ní ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 1967. Ó jẹ́ ọmọ ìdílé Ọ̀jájá lábẹ́ ilé ọba Gẹ̀ẹ́sì ní Ilé-Ifẹ̀. Ó sì jẹ́ alága ilé-iṣẹ́ Prime Water View Holdings. Ọọ̀ni gbóríyìn fún ẹ̀gbọ́n rẹ̀ tó kú náà. Ó ní ó kọ orúkọ rere sílẹ̀ nínú ayé nínú ìdókòwò nípasẹ̀ ìmọ̀ tuntun, iṣẹ́ tó péye àti ìdarí tó ní ìran ọjọ́ iwájú, nígbà tí ó tún fi gbogbo agbára rẹ̀ hàn nínú iṣẹ́ ìrànlọ́wọ́ fún àwọn aláìní àti àwùjọ. Ọba náà tún ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n lè fi ọkàn tán, ọ̀pákùtẹ̀lẹ̀ ìdílé tó lágbára àti aláàánú ènìyàn tí ìfẹ́ rẹ̀ sí ìdílé àti iṣẹ́ sin àwọn ènìyàn láì retí èrè jẹ́ àpẹẹrẹ rere fún ọ̀pọ̀ ènìyàn, láì pariwo, nípasẹ̀ ìfifúnni, ìmọ̀ràn ọlọ́gbọ́n àti ìfẹ́ sí àlàáfíà àti ire àwọn ẹlòmíràn. Nígbà gbogbo ni ó máa ń gbé àwọn ìlànà àti àṣà rere ilé ọba Ọ̀jájá ga. Nígbà tó ń fi ẹ̀dùn ọkàn rẹ̀ ránṣẹ́ sí àwọn ọmọ ìdílé Ògúnwùsì àti gbogbo ará Ilé-Ifẹ̀, Ọọ̀ni rọ gbogbo ènìyàn pé kí wọ́n gba ẹ̀dùn ọkàn náà nínú ogún rere àti àpẹẹrẹ ìgbésí ayé tí arákùnrin rẹ̀ fi sílẹ̀.
ó fi kún pé bó tilẹ̀ jẹ́ pé ìrìn àjò ayé ọmọ ọba Adétúnjì ti parí, ipa rere rẹ̀ yóò máa tẹ̀síwájú nínú ayé àwọn ènìyàn tí ó fọwọ́ kàn àti àwọn ìlànà rere tí ó dúró lé. Ọọ̀ni gbàdúrà pé kí Ọlọ́run fi ìsinmi àìnípẹ̀kun fún ẹ̀mí arákùnrin rẹ̀, kí ó sì fún ìdílé tí ó fi sílẹ̀, àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ nínú okòwò àti gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí kàn ní agbára àti ìtùnú. Ọdún Egúngún tó bẹ̀rẹ̀ pẹ̀lú àjọyọ̀ l'Ógbómọ̀ṣọ́ padà yọrí sí gbàsgbòs mú ẹ̀mí èèyàn lọ ní Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ bá fagilé ọdún eégún pé èyí tí wọ́n ṣe lọ́dún yìí náà tó. Ó kù ọjọ́ kan kéégún ó parí ni wọ́n fagilé lẹ́yìn tí wọ́n yìnbọn ṣekú pa ọkùnrin kan. Wọ́n fagilé ọdún Egúngún tọdún 2026 yìí ló kù ọjọ́ kan kó parí l'Ógbómọ̀ṣọ́ lẹ́yìn tí ìròyìn ikú ọkùnrin kan jẹ jáde. Ìròyìn náà sọ pé wọ́n yìnbọn pa ọkùnrin náà lásìkò ìgbà tí àwọn ọmọ ìsọta àwọn ọmọ ẹ̀yìn eégún fìjà pẹ́ẹ́ta lágbègbè Àgó-Odò sí Òkè-Ìlérìn. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ní Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta fagilé àjọyọ̀ ọdún Egúngún náà. Nínú àtẹ̀jáde ìkéde pàjáwìrì kan tí akọ̀wé ààfin ọ̀gbẹ́ni Sóyìn Àjàmú fọwọ́ sí lórúkọ kábíyèsí ọba Ghandi Afọlábí pàṣẹ pé kí wọ́n ó fòpin sí àjọyọ̀ náà ní kíákíá. Àtẹ̀jáde náà rọ àwọn agbófinró pé kí wọ́n fi gbòòrò òfin gbé èyíkéyìí egúngún ó ṣe kúndùkè tàbí eégún aláṣọ tí wọ́n bá rí pé ó sì ń gbé eégún jáde nígboro. Tẹ́ ò bá gbàgbé ẹ ó rántí pé àjọyọ̀ ọdún Egúngún náà bẹ̀rẹ̀ lọ́jọ́rú Wednesday ọjọ́ 8 oṣù keje láìsí gbàsgbòs gbọ́nmi sí omi òtó títí di ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ burúkú èṣù gbòmìmù náà. Bó tilẹ̀ jẹ́ pé ṣáájú ọjọ́ àbámẹ́ta sátidé tó súnmọ́ ọjọ́ tí àjọyọ̀ ọdún Egúngún náà ó wà sópin ní àwọn èèyàn kan ti ń gbọ́ fínfín pé wàhálà ó ṣẹlẹ̀ nígbà tí àwọn kan sì sọ pé kọ́lọ́hún ó mọ̀jà rí wàhálà. Ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀hún tí wàhálà náà bẹ̀rẹ̀ eégún méjì kan ni wọ́n ló pàdé ara wọn, àwọn ọmọ ìsọta àwọn ọmọ ẹ̀yìn eégún náà ni wọ́n sì gbé pẹ́rẹ́gì ìjà kaná. Ìjà ọ̀hún ló dìjà gbòòrò tí ó dogun yọ àdá yọ ọ̀bẹ, ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀ ìkọlù tí àwọn ọlọ́tẹ̀ èèyàn náà ṣe síra wọn ni ó yọrí sí ikú ẹnìkan tí ọ̀pọ̀ àwọn èèyàn míì sì farapa. Èyí ló ṣokùnfà tí kábíyèsí ọba Ghandi Afọlábí Ọláoyè Orúmọgẹ́gẹ́ kẹta Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ fífagilé àjọyọ̀ ọdún Egúngún náà pátápátá. Ṣáájú àjọyọ̀ ọdún Egúngún náà ọ̀pọ̀ ìpàdé àsọyépọ̀ lórí bí ó ti ṣe ní sí wàhálà lásìkò ìjáde àwọn eégún bíi ti tàtẹ̀yìnwá tí àwọn atọ́kùn eégún náà sì sọ pé àwọn kò ní fa wàhálà. Àmọ́ nígbẹ̀yìngbẹ̀yìn ọdún Egúngún tó bẹ̀rẹ̀ pẹ̀lú àjọyọ̀ ní àlàáfíà padà yọrí sí gbàsgbòs tó mú ẹ̀mí èèyàn lọ. APC ló ń pààyàn lọ́sùn, irọ́ ni, ẹgbẹ́ ACORD lẹ́gbẹ́ apànìyàn. Wọ̀nyí ni ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu àwọn olùdíje sípò gómìnà lọ́sùn lẹ́gbẹ́ òṣèlú ACORD àti APC tó ń ṣèkọlù sí ara wọn bí ìdìbò ṣe ń súnmọ́. Bí ètò ìdìbò gómìnà ṣe ń súnmọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìwà jàgídíjàgan òṣèlú náà ń fẹjú sí i. Aáwọ̀ ìjà òṣèlú náà kò sì sẹ́yìn àwọn alátìlẹyìn fẹ́gbẹ́ òṣèlú ACORD àti APC nípínlẹ̀ náà. Ní ọjọ́ Ẹtì tó kọjá yìí lásán ọ̀pọ̀ mọ́tò ni wọ́n bàjẹ́ ládùúgbò Ìdí-Sẹ̀kẹ̀ nílùú Òṣogbo torí ìjà òṣèlú. Ọ̀pọ̀ èèyàn ló ti kú nítorí ìjà òṣèlú náà tí àìmọye dúkìá sì ti ṣòfò dànù lásìkò táwọn olóṣèlú náà ń bá ara wọn wọ ìyà àjà. Kódà iye èèyàn tó ti farapa kò ní òǹkà nítorí ìjà òṣèlú náà, èyí tó mú kí ọ̀pọ̀ èèyàn máa kọminú pé báwo ni ètò ìdìbò tó ń bọ̀ náà yóò ṣe kẹsẹ̀ járe. Ìdí rèé tí BBC News Yorùbá fi mórílé ìpínlẹ̀ Ọ̀ṣun láti fọ̀rọ̀ wá àwọn olùdíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú méjèèjì tó ń gbógun tira wọn lẹ́nu wò. A fẹ́ mọ ẹgbẹ́ òṣèlú tí ajé ìwà ìpànìyàn àti ìdàlúrú yìí sí mọ́ lórí, àmọ́ ṣe ni àwọn méjèèjì náà kà lébù síra wọn. Nígbà tó ń bá BBC News Yorùbá sọ̀rọ̀ lórí ìwà ìdàlúrú ìpànìyàn àti fífi dúkìá ṣòfò tó ń wáyé nípínlẹ̀ Ọ̀ṣun, gómìnà Adémọ́lá Adélékè ní ẹgbẹ́ òṣèlú APC ló wà nídìí ìṣẹ̀lẹ̀ náà. Ẹ wo ẹnu ilẹ̀, ẹ wo ẹnu ọkọ́. APC ti mọ̀ pé òun kò lè wọlé tí a bá di ìbò gómìnà náà ní òní yìí tó sì lọ bó ṣe yẹ, wọn kò lè borí láéláé. Wọ́n wá rò pé ó yẹ kí àwọn máa dẹ́rù ba àwọn èèyàn wa. Ṣé ìyẹn dára fún àwọn èèyàn tó ní àwọn fẹ́ wá ṣe ìjọba tí wọ́n wá ń pa àwọn ènìyàn? Irọ́ ni APC ń pa pé àwa ACORD la wà nídìí ìdàlúrú náà. Ṣé bí ẹnìkan wà tí wọ́n ń pè ní àṣírí tó ń gbé ọkọ̀ àǹbọ̀ lọ ṣe ìdàlúrú? Irọ́ wọn ti pọ̀ jù. Èmi tí mo jẹ́ olórí, mo ní ìbẹ̀rù Ọlọ́run, n kò ní gbà kí wọ́n máa pa èèyàn
kí ni wọ́n ń pa èèyàn fún kàkà bẹ́ẹ̀ màá yá ní kí wọ́n gba nǹkan wọn èyí tí mo ṣe ti tó dípò kí ẹ máa pa èèyàn èmi kò fẹ́ ìyẹn àbí kí ni wọ́n ń ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ sí wọ́n sì ń pa èèyàn káàkiri gómìnà Adémọ́lá Adélékè tí àwọn èèyàn tó ń pè ní ìmọ́lẹ̀ ṣàlàyé pé òun ti pariwo síta nítorí àwọn ìṣẹ̀lẹ̀ ìdàlúrú àti ìpànìyàn náà ó ní òun ti pariwo gan tí ìṣẹ̀lẹ̀ náà sì ti ń lọ sílẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí olórí iléeṣẹ́ ológun wá bẹ̀ mí wò bákan náà ni ọ̀gá àgbà ọlọ́pàá wá bẹ̀ mí wò tí a sì tàùn síra wa gan-an ni kódà mo tún pariwo síta fáwọn ológun pé kí wọ́n gbà wá tí wọ́n sì pinnu láti máa lọ káàkiri láti rí i pé gbogbo rògbòdìyàn náà wá sílẹ̀ gbogbo ìgbà tí wọ́n ń pa èèyàn kiri àwọn ọlọ́pàá kò mú ẹnikẹ́ni àmọ́ nísinsìnyí mo gbọ́ pé wọ́n ti mú èèyàn bíi 30 sí àtìmọ́lé gómìnà Adeleke wá sọ̀rọ̀ lórí ẹ̀sùn pé ẹgbẹ́ òṣèlú Accord ló ń dá aṣọ APC sáwọn èèyàn lọ́rùn láti máa pa àwọn èèyàn kiri ẹni tó bá ṣẹ̀ kí wọ́n mú sí àtìmọ́lé ọlọ́pàá kódà tó bá jẹ́ ọmọ mi èmi kò lè gba ìgbàkúgbà rárá nígbà tí òun náà bá BBC sọ̀rọ̀ Alhaji Bọ́lá Oyèbámijí tí í ṣe olùdíje sípò gómìnà fún ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun wá tako gómìnà Adémọ́lá Adélékè Oyèbámijí tí ọ̀pọ̀ mọ̀ sí Ambo ṣàlàyé pé kì í ṣe ẹgbẹ́ òṣèlú APC ló ń pa ènìyàn àmọ́ ẹgbẹ́ òṣèlú PDP tó paradà di Accord báyìí ló wà nídìí ìṣẹ̀lẹ̀ ìdàlúrú náà ní ọdún 2022 tí a fẹ́ ṣètò ìpolongo ìbò àwọn ẹgbẹ́ òṣèlú PDP tó di Accord báyìí kò tiẹ̀ jẹ́ káwọn èèyàn wá wọ àwọn ìlú kan rárá àwọn èèyàn wa tí wọ́n ti pa lé ní 65 nígbà yẹn Accord la mọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ apànìyàn ẹgbẹ́ APC kì í ṣe ẹgbẹ́ jàgídíjàgan ẹgbẹ́ àwọn èèyàn tó létò ní ẹgbẹ́ wa ẹgbẹ́ àwọn àgbàlagbà àti ẹgbẹ́ àwọn ọlọ́pọlọ pípé ni kò sí ẹnìkan tí a lè sọ pé APC pa bákan náà bí Oyèbámijí ṣe ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ ìdàlúrú àti ìpànìyàn tó ń wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà kò dé bá wọn lójijì nínú ẹgbẹ́ òṣèlú APC torí àwọn ti kẹ́fín rẹ̀ tẹ́lẹ̀ pé ó lè wáyé ṣùgbọ́n a ti sọ fún àwọn agbófinró tẹ́lẹ̀ níbi oṣù kan sí àsìkò yìí pé a ti gbọ́ pé àwọn Accord ti fẹ́ máa dá aṣọ APC sí ara mọ́tò láti máa fi hùwà ọ̀daràn káàkiri a ti kọ lẹ́tà sáwọn ọ̀gá ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àtàwọn iléeṣẹ́ civil defence pé oníbàárà àwọn Accord ń bólé bọ̀ a sì mọ̀ pé wọ́n fẹ́ máa gbé ìgbésẹ̀ ìdàlúrú náà ìdí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ ni pé ọwọ́ ti dùn wọ́n àwọn ará Ọ̀ṣun pátápátá ti mọ̀ pé wọ́n kì í ṣe ìjọba tí àwọn lè tẹ̀lé Oyèbámijí ní ìṣèjọba ti dùn mọ́ Accord púpọ̀ jù wọn kò sì fẹ́ fi àpèrè ìjọba sílẹ̀ ni wọ́n ṣe ń pànìyàn kiri ó ní ẹgbẹ́ APC kọ́ ló ń pa àwọn èèyàn àwọn Accord ló ń pa àwọn èèyàn nípínlẹ̀ Ọ̀ṣun. Lóòótọ́ ni mo lọ sí budget office ṣùgbọ́n mi ò mọ̀ bí ọ̀rọ̀ àjọ náà ṣe wọ inú ètò ìṣúná ọdún 2026 Adéyẹmí Matthew Adéníyì ló sọ̀rọ̀ síta bẹ́ẹ̀ lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò olùdarí gbogbogbò àjọ Presidential Foreign Intervention Promotion Council Prince Adéyẹmí Matthew Adéníyì tó wà lábẹ́ àríyànjiyàn ti sọ pé òun fúnra òun lọ bá àwọn òṣìṣẹ́ ní budget office sọ̀rọ̀ kí wọ́n lè fi ilé-iṣẹ́ náà sínú ètò ìṣúná ìjọba àpapọ̀ fún ọdún 2026. Adéníyì sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú olókìkí lórí ayélujára Martins Vincent Ose tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Very Dark Man nínú fídíò tí wọ́n fi sí Instagram ní ọjọ́ àìkú lẹ́yìn tí wọ́n mú iléeṣẹ́ tí wọ́n fi ẹ̀sùn kàn pé kò sí lábẹ́ òfin náà ni wọ́n ya owó tó tó 1.3 billion naira sílẹ̀ fún nínú òfin ìṣúná orílẹ̀-èdè ọdún 2026 bó tilẹ̀ jẹ́ pé ìwádìí nípa bóyá iléeṣẹ́ náà jẹ́ gidi sì ń lọ lọ́wọ́. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà Adéníyì sọ pé olórí ọ́fíìsì ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà kò ní ọwọ́ nínú bí iléeṣẹ́ náà ṣe wọ inú ìṣúná ó sì túmọ̀ sí pé òun kò tí ì pàdé rẹ̀ lójúkojú rí gẹ́gẹ́ bí ó ti ṣe sọ ní oṣù kejìlá ọdún 2024 ní òun kọ́kọ́ lọ sí budget office láti béèrè pé kí wọ́n fi iléeṣẹ́ náà sínú ètò ìṣúná ọdún 2025 ṣùgbọ́n wọ́n sọ fún òun pé àkókò ìṣúná náà ó ti kọjá ó ní mo lọ sí budget office nípa ìṣúná ọdún 2025 mo fi lẹ́tà àti gbogbo àwọn ìwé tó yẹ sílẹ̀ ṣùgbọ́n wọ́n sọ fún mi pé ó ti pẹ́ jù ó sọ pé àwọn òṣìṣẹ́ náà wá sọ fún òun pé àwọn máa gbé èrò náà sínú ìṣúná ọdún 2026 dípò 2025 ó fi kún pé nígbà tí ìṣúná 2025 jáde tí mi ò sì rí iléeṣẹ́ náà nínú rẹ̀ àwọn èèyàn tí mo bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ pé àwọn máa wò ó fún ọdún 2026 a sì ń bá ara wa sọ̀rọ̀ nítorí wọ́n ní àwọn máa gbé e yẹ̀wò
tó bá yá. Adéníyì tún sọ pé òṣìṣẹ́ obìnrin kan ló ran òun lọ́wọ́ láti rí olùdarí gbogbogbò budget office, ẹni tí ó tọ́ka òṣìṣẹ́ àgbà míì fún. Ó ní ó ràn mí lọ́wọ́ láti rí ọ̀gá náà ní sáìnì mi dà. Mo sọ pé mi ò ní sáìnì kankan. Lẹ́yìn náà ó ní kí n lọ bá dìrẹ́kítọ̀ kan. Gẹ́gẹ́ bí Adéníyì sì sọ, dìrẹ́kítọ̀ náà sọ fún un pé kò ṣeé ṣe kí iléeṣẹ́ náà wọ inú ìṣúná ọdún 2025, ṣùgbọ́n ó ní wọ́n máa gbìyànjú kí ó lè wà nínú ìṣúná 2026. Nígbà tí wọ́n béèrè bóyá ó san owó fún ẹnikẹ́ni láti ràn lọ́wọ́, Adéníyì ní lóòótọ́ mi ò san owó kankan fún ẹnikẹ́ni. Ohun kan ṣoṣo tí mo ṣe ni pé mo ṣèlérí pé tí mo bá bẹ̀rẹ̀ sí gba àwọn ènìyàn ṣiṣẹ́, mo lè ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú àǹfààní iṣẹ́. Ìyẹn nìkan ni mo ṣèlérí. Mi ò fún ẹnikẹ́ni ní owó. Ó tún sọ pé lẹ́yìn tí wọ́n mú òun, gbogbo ìlànà náà dúró. Ó sì ya òun lẹ́nu nígbà tóun gbọ́ pé iléeṣẹ́ náà ti wà nínú ìṣúná ọdún 2026. Ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìṣòro bẹ̀rẹ̀, ohun gbogbo dúró. A ní obìnrin tó fẹ́ ràn mí lọ́wọ́ tó ń pè mí, ṣùgbọ́n kò lè bá mi sọ̀rọ̀ torí ó ń bẹ̀rù. Mo sọ fún un pé kí wọ́n dá gbogbo nǹkan dúró. Mi ò mọ̀ pé iléeṣẹ́ náà ti wọ inú ìṣúná títí tí wọ́n fi sọ fún mi. Mo ti fi ọ́fíìsì náà sílẹ̀, mo sì ti ń dojúkọ ẹjọ́. Nígbà tí wọ́n béèrè bóyá àwọn òṣìṣẹ́ budget office ló fi iléeṣẹ́ náà sínú ìṣúná lẹ́yìn tí wọ́n mú, ó sọ pé òun kò mọ̀ bí ó ṣe ṣẹlẹ̀. Adéníyì tún dáhùn sí ẹ̀sùn pé ó san 400 million naira láti gba ipò náà. Ó sọ pé owó náà jẹ́ dọ́là, owó ilẹ̀ Amẹ́ríkà tí alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ tó ti kú, Dọlápọ̀ Tanímọ̀lá fi ránṣẹ́. Nígbà tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ta ló gba owó náà, ó dáhùn pé Dọlápọ̀. Síbẹ̀ ó tún tẹnumọ́ pé òun kò tí ì pàdé Fẹ́mi Gbàjàbíàmílà lójúkojú rí. Ó ní mi ò tí ì pàdé Gbàjàbíàmílà rí ṣáájú tàbí lẹ́yìn tí wọ́n yàn án sí ipò náà. Dọlápọ̀ Tanímọ̀lá ló ń bójú tó gbogbo ọ̀rọ̀ náà fún mi. Nínú àkọlé tí ó tẹ̀lé fídíò náà, Very Dark Man béèrè pé kí wọ́n ṣe ìwádìí tó péye sí budget office àti àwọn iléeṣẹ́ ìjọba míì. Ó sọ pé tí àwọn ẹ̀sùn Adéníyì bá jẹ́ òtítọ́, kò yẹ kó jẹ́ pé Adéníyì nìkan ni wọ́n ò fi ẹ̀sùn kàn. Punch Online sọ pé àwọn ò tí ì fìdí ẹ̀sùn tí Adéníyì sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà múlẹ̀. Àwọn òṣìṣẹ́ àti iléeṣẹ́ tí ó mẹ́nubà kò sì tí ì dáhùn sí àwọn ẹ̀sùn náà ní gbangba. Àwọn ọmọ ogun àti àwọn ọdẹ ìbílẹ̀ dóòlà èèyàn kan kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ààlà ìpínlẹ̀ Benue àti Nasarawa. Àwọn ọmọ ogun Sector 1 ti Operation Windstroke OPWS pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọdẹ ìbílẹ̀ ti dóòlà ẹnìkan tí àwọn ajínigbé jí gbé lákòókò ìṣiṣẹ́ ààbò kan lágbègbè ààlà ìpínlẹ̀ Benue àti Nasarawa. Ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà ló fi ìròyìn yìí hàn nínú àtẹ̀jáde kan lójú òpó Twitter. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, iṣẹ́ ìdóòlà náà wáyé ní nǹkan bíi aago 7:00 òwúrọ̀ ní ọjọ́ 17 oṣù keje nípasẹ̀ àwọn ọmọ ogun tí wọ́n wà ní Forward Operating Base FOB Tọ́kọ́lá. Àtẹ̀jáde náà tún ṣàlàyé pé wọ́n dóòlà ẹni náà ní agbègbè Ọ̀nà, ìlú kan tó wà lẹ́gbẹ̀ẹ́ ààlà ìpínlẹ̀ Benue àti Nasarawa, lẹ́yìn tí ẹgbẹ́ àwọn ẹ̀ṣọ́ ààbò fi ipá mú àwọn afurasí ajínigbé tó ń ṣiṣẹ́ ní agbègbè náà. Àtẹ̀jáde náà sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gba olùfarakásá náà, wọ́n gbé lọ sí ilé ìwòsàn kí àwọn dókítà lè ṣàyẹ̀wò ìlera rẹ̀ kí wọ́n sì tọ́jú rẹ̀. Àwọn ọmọ ogun sì ń tẹ̀síwájú láti mú iṣẹ́ ìwádìí àti ìfọ̀kànbalẹ̀ pọ̀ sí ní àwọn agbègbè tí wọ́n lè farapa lẹ́gbẹ̀ẹ́ ààlà Benue àti Nasarawa kí wọ́n lè dènà ìrìn àjò àwọn ọ̀daràn kí wọ́n sì dáàbò bo àwọn olùgbé. Àjọ RULAC ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà láti wá dáhùn sí àwọn ìbéèrè kan tó ń fa àríyànjiyàn lórí ikú obìnrin tó kú sílé mínísítà Umahi. Àjọ tó ń gbèjà ọmọnìyàn lórí òfin àti ìdájọ́ òdodo Rule of Law and Accountability Advocacy Center ti rọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà láti ṣàlàyé ní gbangba àwọn apá pàtàkì kan nínú ìwádìí wọn lórí ikú arábìnrin Mary Abila tó ń fa àríyànjiyàn. Wọ́n sọ pé ìfarahàn gbangba àti iṣẹ́ lábẹ́ ìlànà iṣẹ́ ọlọ́pàá ní ohun tó ṣe pàtàkì láti jẹ́ kí àwọn aráàlú ní ìgbọ́kànlé nínú ìwádìí náà. Ẹgbẹ́ tó ń gbèjà ẹ̀tọ́ ọmọnìyàn náà sọ èyí nínú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ní ọjọ́ Ajé lẹ́yìn tí ọ̀pọ̀ ènìyàn bẹ̀rẹ̀ sí fi ojú sí ọ̀rọ̀ ikú Abila tó ṣẹlẹ̀ ní ilé kan tí wọ́n sọ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ibùgbé mínísítà fún iṣẹ́ ọnà àti afárá Sẹ́nẹ́tọ̀ David Umahi. Ìbéèrè náà wáyé nígbà tí ọ̀rọ̀ náà ti ń fa àríyànjiyàn láàrin àwọn aráàlú. Àwọn ọlọ́pàá ti ṣèlérí tẹ́lẹ̀ pé ìwádìí ṣì ń lọ,
wọ́n sì rọ àwọn ènìyàn pé kí wọ́n má ṣe gbé ìròyìn èké lórí ìṣẹ̀lẹ̀ náà. David Umahi ti kọ gbogbo ẹ̀sùn náà, ó sì pè fún àyẹ̀wò òkú nípa ẹ̀rí sáyẹ́ǹsì láti mọ ohun tó ṣokùnfà ikú náà. Nínú àtẹ̀jáde tí olùdarí àgbà ẹgbẹ́ náà Okechukwu Nwanguma fọwọ́ sí, RULAC sọ pé kì í ṣe pé wọ́n fẹ́ fi ẹ̀sùn kan ẹnikẹ́ni, bí kò ṣe pé wọ́n béèrè kí ọlọ́pàá ṣàlàyé àwọn ọ̀rọ̀ pàtàkì tó lè jẹ́ kí ìwádìí náà jẹ́ òótọ́, aláìṣègbè àti èyí tó dá lórí ẹ̀rí. Ẹgbẹ́ náà sọ pé a mọ̀ pé ọlọ́pàá Nàìjíríà ti bẹ àwọn aráàlú pé kí wọ́n farabalẹ̀, wọ́n sì ti ṣèlérí pé ìwádìí sì ń tẹ̀síwájú. Síbẹ̀ a gbà pé ìfarahàn gbangba, iṣẹ́ ní ìlànà tó yẹ àti fífi òtítọ́ tó péye hàn ní àsìkò tó yẹ ní ohun tó ṣe pàtàkì láti jẹ́ kí àwọn ènìyàn ní ìgbọ́kànlé nínú ìwádìí ọ̀rọ̀ tí gbogbo orílẹ̀-èdè ń tẹ̀lé. RULAC sọ pé ìdí tí ọ̀pọ̀ ènìyàn fi ń ṣàníyàn ni pé ìròyìn fi hàn pé Mary Abila kú ní ilé tí wọ́n sọ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ibùgbé mínísítà náà. Wọ́n tún sọ pé a mọ̀ pé ikú arábìnrin Abila ti fa ìbànújẹ́ àti ìbéèrè púpọ̀ nítorí pé ó ṣẹlẹ̀ ní ilé tí wọ́n sọ pé ó ní ìbáṣepọ̀ pẹ̀lú ibùgbé mínísítà fún iṣẹ́ ọ̀nà àti afárá. Sẹ́nẹ́tọ̀ David Umahi a tún mọ̀ pé mínísítà náà ti kọ gbogbo ẹ̀sùn náà, ó sì ti béèrè fún àyẹ̀wò òkú nípa ẹ̀rí sáyẹ́ǹsì, nígbà tí ọlọ́pàá sì ti ṣèlérí pé ìwádìí ṣì ń lọ tí kò sì sí ẹni tí wọ́n fi ẹ̀sùn ọ̀daràn kàn. Ẹgbẹ́ náà tún tẹnumọ́ pé ìbéèrè tí wọ́n béèrè kò túmọ̀ sí pé wọ́n fi ẹ̀sùn ọ̀daràn kan mínísítà tàbí ẹlòmíràn. Wọ́n ṣàlàyé pé ète wọn ni láti rí dájú pé ìwádìí náà ń lọ gẹ́gẹ́ bí òfin pẹ̀lú ìdáhùn, ìdọ́gba níwájú òfin àti àwọn ìlànà àgbáyé fún ìwádìí ikú tó ń fa àníyàn. RULAC tún sọ pé àwọn ti gba àwọn ìròyìn láti ọ̀dọ̀ àwọn orísun tí wọ́n gbà pé ó yẹ kí ọlọ́pàá ṣàlàyé lórí wọn, bí ó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ́ náà kò tíì lè fi ìdí gbogbo àwọn ìròyìn náà múlẹ̀. Ẹgbẹ́ náà béèrè pé kí ọlọ́pàá ṣàlàyé bóyá wọ́n lè sọ àkókò pàtó tí gbogbo ìṣẹ̀lẹ̀ tó yọrí sí ikú Abila ṣẹlẹ̀, pẹ̀lú ìròyìn tó sọ pé David Umahi wà ní ilé náà ní alẹ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ náà tí ó sì kúrò ní òwúrọ̀ ọjọ́ tó tẹ̀lé. Wọ́n tún béèrè pé kí ọlọ́pàá ṣàlàyé lórí ìròyìn tó sọ pé mínísítà náà pe olùdarí ẹ̀ka iṣẹ́ ìtọ́jú ìlera ní David Umahi Federal University Teaching Hospital láti gbé òkú Abila kúrò níbẹ̀ kí ọlọ́pàá tó ṣe àyẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ náà. Ẹgbẹ́ náà tún fẹ́ mọ̀ bóyá ibi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n dáàbò bò lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ̀ka ọlọ́pàá wo ló kọ́kọ́ lọ síbẹ̀, àwọn àyẹ̀wò ẹ̀rí sáyẹ́ǹsì wo ni wọ́n ti àti bóyá wọ́n ti gba àlàyé lọ́wọ́ gbogbo àwọn tó wà ní ilé náà ní àsìkò ìṣẹ̀lẹ̀ náà. RULAC tún tọ́ka sí àwọn ìṣẹ̀lẹ̀ míì tó ti fa àríyànjiyàn ní ìpínlẹ̀ Ebonyi, títí kan pípòórá àwọn onímọ̀ ẹ̀rọ 5 àti ikú kọmíṣánná tẹ́lẹ̀ fún Infrastructure and Development, Engineer Fidelis Nweze ní ọdún 2021 tí wọ́n sọ pé ó sì jẹ́ ọ̀rọ̀ tí àwọn aráàlú ń jíròrò. Ẹgbẹ́ náà sọ pé David Umahi ti sọ ní gbangba pé Fidelis Nweze àti Mary Abila jẹ́ àwọn ẹni tó súnmọ́ òun. Síbẹ̀ wọ́n fi kún pé fífi àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí wé ara wọn kò túmọ̀ sí pé wọ́n ń fi ẹ̀sùn ọ̀daràn kan ẹnikẹ́ni. RULAC sọ pé a mẹ́nu kan àwọn ọ̀rọ̀ wọ̀nyí nítorí pé a fẹ́ kí ìwádìí tó ń lọ báyìí jẹ́ pípé, aláìṣègbè àti èyí tó dá lórí ẹ̀rí òtítọ́. Kò yẹ kí ẹnikẹ́ni túmọ̀ sí èyí pé à ń fi ẹ̀sùn ọ̀daràn kan ẹnikẹ́ni. Ẹgbẹ́ náà tún sọ pé ìdájọ́ òdodo túmọ̀ sí ìjẹ́wọ́ ojúṣe àti ìdájọ́ tó tọ́ fún gbogbo ènìyàn. Kò yẹ kí á dá ẹnikẹ́ni lẹ́bi nítorí ohun tí àwọn èèyàn ń sọ lásán. Bákan náà, kò yẹ kí ipò tàbí agbára ẹnikẹ́ni dáàbò bò ó kúrò nínú ìwádìí tó bófin mu. Ìgbọ́kànlé àwọn ènìyàn yóò dá lórí bí ìwádìí náà ṣe jẹ́ olómìnira ní gbangba, tó dá lórí ẹ̀rí sáyẹ́ǹsì àti èyí tó tẹ̀lé gbogbo ìlànà òfin. RULAC rọ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà pé kí wọ́n dáhùn sí àwọn ìbéèrè wọ̀nyí pẹ̀lú òtítọ́, kí wọ́n sì máa sọ fún àwọn aráàlú nípa bí ìwádìí náà ṣe ń lọ. Ààrẹ Tinubu ti ké sí gbogbo àwọn orílẹ̀-èdè lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà lákòókò ìpàdé àjọ ECOWAS láti bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ South Africa. Wọ́n tún fòǹtẹ̀ lu rírí ọ̀pá epo láti Nàìjíríà lọ Morocco dé Yúróòpù. Ìjọba Nàìjíríà ti rọ àwọn olórí orílẹ̀-èdè lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà láti panupọ̀ bu ẹnu àtẹ́ lu ìkọlù tó ń wáyé sáwọn ọmọ Nàìjíríà àtàwọn ọmọ ilẹ̀ Áfíríkà míì ní orílẹ̀-èdè South Africa. Ààrẹ Nàìjíríà Bọ́lá Tinubu sọ pé tí àwọn olórí orílẹ̀-èdè Áfíríkà bá kọ̀ láti dákẹ́, tí wọn kò bá gbìyànjú láti paná aáwọ̀, ó ṣeé ṣe
kó mú àlékún bá àìsí ìgbọ́ra ẹni yé nílẹ̀ Áfíríkà. Tinubu pàrọwà yìí lásìkò tó kópa níbi ètò àpérò ikọ̀ ECOWAS ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́rin irú rẹ̀ tó wáyé ní Freetown, orílẹ̀-èdè Sierra Leone lọ́jọ́ Àìkú, níbi tí igbákejì ààrẹ Kassim Shettima ti sojú Tinubu. Àtẹ̀jáde tí igbákejì ààrẹ fi sójú òpó ayélujára rẹ̀ ló ti sọ̀rọ̀ nípa ohun tó wáyé níbi àpérò náà. Ìgbésẹ̀ ìjọba Nàìjíríà yìí ló ń wáyé látàrí ìkọlù tó ń wáyé sáwọn ọmọ Nàìjíríà àtàwọn ọmọ ilẹ̀ Áfíríkà míì ní South Africa, tí ìkọlù náà sì ti mú àdínkù bá ìbáṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì, tí ìjọba Nàìjíríà sì ti kó àwọn èèyàn rẹ̀ kúrò ní South Africa. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, Tinubu ní tí gbogbo àwọn ilẹ̀ Áfíríkà bá panupọ̀ láti bu ẹnu àtẹ́lu ìwà yìí, yóò jẹ́ ìtanijí fún àwọn èèyàn South Africa pé ṣíṣe ìkọlù sáwọn akẹgbẹ́ wọn kì í ṣe ohun tí wọn yóò fààyè gbà ní ẹkùn Áfíríkà. Ìpè ìjọba Nàìjíríà ló ń kín ọ̀rọ̀ ààrẹ Ghana John Mahama lẹ́yìn tó ti ṣáájú sọ pé gbogbo àwọn orílẹ̀-èdè lẹ́kùn Áfíríkà gbọ́dọ̀ panupọ̀ níbi àpérò ẹgbẹ́ orílẹ̀-èdè Áfíríkà láti bu ẹnu àtẹ́lu ìkọlù náà. Ààrẹ Nàìjíríà fi kún pé èèyàn 1490 ní ìjọba Nàìjíríà ti kó padà sílé láti South Africa láti ìgbà tí ìkọlù náà ti bẹ̀rẹ̀, tí wọ́n sì fún àwọn èèyàn ní gbèdéke láti fi orílẹ̀-èdè wọn sílẹ̀. Àwọn olórí orílẹ̀-èdè lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà tó fi mọ́ Benin, Cabo Verde, The Gambia, Ghana, Guinea-Bissau, Côte d'Ivoire, Senegal, Togo, Liberia ló péjú síbi àpérò náà. Lára àwọn ohun tí wọ́n gbé yẹ̀wò níbi àpérò náà ni àwọn nǹkan tó nípa ní ẹkùn Áfíríkà tó fi mọ́ ọ̀rọ̀ ààbò, ìṣèjọba àwarawa, ètò ọrọ̀ ajé, ohun amáyédẹrùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn ohun tó wáyé níbi àpérò ECOWAS náà ni bíbuwọ́lù ṣíṣe ọ̀pá epo láàrin Morocco àti Nàìjíríà, èyí tí àjọ náà ṣàtìlẹ́yìn fún. Àtẹ̀jáde táwọn aláṣẹ orílẹ̀-èdè méjèèjì fi léde sọ pé ọ̀pá epo náà ní ìrètí wà pé ó máa lè gbé gáàsì tí ìwọ̀n rẹ̀ tó 30 bílíọ̀nù mítà kùbíkù láti Nàìjíríà gba orílẹ̀-èdè ìwọ̀ oòrùn 13 lọ sí Morocco. Àtẹ̀jáde náà tí àjọ NNPC àti iléeṣẹ́ tó ń rí sí epo àti ìwakùsà ní Morocco ONHYM fi léde ṣàlàyé pé afẹ́fẹ́ gáàsì bílíọ̀nù 15 mítà kùbíkù nínú rẹ̀ ni yóò máa lọ sí ilẹ̀ Yúróòpù, èyí tí yóò máa gba ọ̀pá epo tó lọ sí Spain láti Morocco tó ti wà tẹ́lẹ̀. Láti bí ọdún 10 sẹ́yìn ní Nàìjíríà àti ọba Morocco ti fẹnukò lórí àsọyépọ̀ yìí, tí wọ́n sì gbà láti rí ọ̀pá epo náà máa gba ọ̀nà tó tó kìlómítà 6,900, tí wọ́n sì ní ó máa ná àwọn lówó tó tó $25 billion. Ní oṣù kẹrin, ONHYM sọ fún Reuters pé ṣíṣe àgbékalẹ̀ ọ̀pá epo náà máa mú ètò ọrọ̀ ajé gbòòrò sí ní ìwọ̀ oòrùn Áfíríkà. Ààrẹ Senegal Bassirou Diomaye Faye ti di alága tuntun fún àjọ ECOWAS. Faye gba ipò alága náà lọ́wọ́ ààrẹ Sierra Leone Julius Maada Bio, ẹni tó ti wà nípò náà láti oṣù kẹfà ọdún 2025. Ààrẹ Senegal náà ló ń gba ipò lásìkò tí ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà ń kojú àwọn ìpèníjà àìsí ààbò, ìpèníjà ètò ìṣèjọba àwarawa àti àìsí ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú àwọn orílẹ̀-èdè bíi Mali, Burkina Faso àti Niger tí wọ́n ti kúrò ní ECOWAS. Lára àwọn àfojúsùn Faye ní láti fa àwọn orílẹ̀-èdè tí ológun ti gbàjọba ní Áfíríkà bíi Burkina Faso, Mali àti Niger padà sínú àjọ ECOWAS. Gẹ́gẹ́ bí alága, lára àwọn ohun tí olórí orílẹ̀-èdè Senegal náà yóò gbájúmọ́ ni mímú ìbáṣepọ̀ tó dánmọ́rán wáyé láàrin àwọn orílẹ̀-èdè tó wà lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà. Ẹni ọdún 44 ni Bassirou Faye nígbà tó di ààrẹ Senegal lọ́dún 2024, èyí tó mú kó jẹ́ ààrẹ tí ọjọ́ orí rẹ̀ kéré jùlọ nínú ìtàn orílẹ̀-èdè náà. Faye wà lára àwọn olóṣèlú inú ẹgbẹ́ alátakò tí wọ́n tú sílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n lọ́jọ́ 10 ṣáájú ètò ìdìbò náà. Inú ọgbà ẹ̀wọ̀n ni wọ́n ti ṣe ìpolongo ìbò fún Faye kó tó jáde lọ́gbà ẹ̀wọ̀n. Ọkùnrin náà tó jẹ́ òṣìṣẹ́ òwò orí tẹ́lẹ̀ ní ààrẹ karùn-ún tí Senegal yóò ní láti ìgbà tó ti gba òmìnira lọ́wọ́ orílẹ̀-èdè France lọ́dún 1960. Faye tún ni ààrẹ àkọ́kọ́ tí yóò sọ ní gbangba pé òun kì í ṣe oníyàwó kan. Lamine Yamal kọ ìtàn tuntun lẹ́yìn tí Spain fi ojú Argentina gbolẹ̀ nínú àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé lọ́jọ́ Àìkú. Agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain Lamine Yamal kọ ìtàn tuntun ní ọjọ́ Àìkú lẹ́yìn tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain fi ojú Argentina gbolẹ̀ nínú àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé FIFA World Cup. Yamal kópa fún Spain lákòókò tí wọ́n fìyà jẹ Argentina pẹ̀lú àmì ayò 1-0 ní ìlú New York Jersey láti gba ife ẹ̀yẹ àgbáyé World Cup. Akẹgbẹ́ rẹ̀
Ferran Torres ló gbá góòlù kan ṣoṣo tí wọ́n rí nínú eré náà wọlé ní àkókò àfikún extra time. Gẹ́gẹ́ bí Opta Joe ṣe sọ, ọmọ ọdún 19 náà ni ẹni àkọ́kọ́ tó ti kópa nínú àṣekágbá UEFA European Championship àti àṣekágbá FIFA World Cup lákòókò tó sì wà ní ọ̀dọ́. Yamal tún gba ife ẹ̀yẹ UEFA European Championship ní ọdún méjì sẹ́yìn lẹ́yìn tó kópa nínú ìjáwé olúborí àmì ayò 2-1 tí Spain gbá pẹ̀lú England. Agbábọ́ọ̀lù Barcelona náà ni ọ̀pọ̀ ènìyàn ń wò gẹ́gẹ́ bí ẹni tó ní àǹfààní jù lọ láti gba àmì ẹ̀yẹ Ballon d'Or ní ọdún yìí. Ní ọdún tó kọjá, ó parí ní ipò kejì nínú ìdìbò Ballon d'Or lẹ́yìn agbábọ́ọ̀lù Paris Saint-Germain Ousmane Dembélé. Ajínigbé yọ̀ǹda òkú dẹ́rẹ́bà àti ọ̀kan lára àwọn ọmọ ìyá mẹ́ta tí wọ́n jí gbé. Wọ́n béèrè 30 mílíọ̀nù náírà owó ìtúsílẹ̀ àwọn méjèèjì tó ṣẹ́kù. Àwọn ajínigbé tó jí ọmọ ìyá kan náà mẹ́ta tó fẹ́ lọ sìnkú ìyá wọn gbé ní Benue lọ́jọ́ àbámẹ́ta ti yọ̀ǹda òkú ìyá náà, dẹ́rẹ́bà tó wa ọkọ̀ àti ọ̀kan lára àwọn ọmọ ìyá mẹ́ta náà. Àmọ́ ìtúsílẹ̀ náà kò bá ọ̀fẹ́ dé. Àwọn ajínigbé náà ń béèrè 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà kí wọ́n tó lè fi àwọn ọmọ ìyá méjì tó ṣẹ́kù nígbèkùn sílẹ̀. Ẹ ó rántí pé ṣáájú ni a ti fi tó yín létí pé àwọn ajínigbé náà gbé àwọn ọmọ ìyá wọ̀nyí lọ lásìkò tí wọ́n rin ìrìn àjò láti Àbújá lọ sí Òkèlẹ́yìn ní ìjọba ìbílẹ̀ Òpòkú, ìpínlẹ̀ Benue láti sin òkú ìyá wọn. Ọkọ̀ tí wọ́n gbé ló bàjẹ́ lójú ọ̀nà Òtùpó Ògòbíà níbi tí wọ́n ti ń wá àtúnṣe sí ni àwọn ajínigbé ti bá wọn tí wọ́n sì gbé wọn sá lọ. Gẹ́gẹ́ bí àwọn ẹbí tí ọ̀rọ̀ náà kàn ṣe ṣàlàyé fún ẹ̀ka ìròyìn Idoma Voice, wọ́n ní àwọn ajínigbé náà padà fi dẹ́rẹ́bà tó wa ọkọ̀ náà sílẹ̀ pẹ̀lú ọmọ òkú kan, wọ́n sì gbé òkú ìyá tí wọ́n ti kọ́kọ́ gbé lọ náà padà fún wọn. Àmọ́ méjì nínú àwọn ọmọ òkú náà ni àwọn ajínigbé kọ̀ láti yọ̀ǹda àfi bí wọ́n bá san 30 mílíọ̀nù náírà. Gẹ́gẹ́ bí ẹbí ṣe wí, àwọn ajínigbé náà ti ń bá àwọn sọ̀rọ̀ lórí fóònù. Wọ́n ní wọ́n sì ń lérí pé báwọn kò bá sanwó náà kò sí ìtúsílẹ̀ fáwọn méjì tó wà ní ìgbèkùn rárá. Ìṣẹ̀lẹ̀ yìí ti dá mọ̀lẹ́bí náà sínú ìdààmú pẹ̀lú bí wọn kò ṣe lè fi ìfọ̀kànbalẹ̀ ṣètò ìsìnkú ìyá tí àwọn ajínigbé yọ̀ǹda ọ̀hún nígbà tí àwọn ọmọ rẹ̀ méjì sì wà ní àhámọ́ tí wọn kò sì tí ì rówó gbà wọ́n sílẹ̀.